pé kán lè mọ̀ bóyá fátá yìí ṣáà ráwọn míì tí wọ́n lóyún gan tí wọ́n sì tún ní miscarriage kò sẹ́ni tó ń gbàdúrà irú ẹ̀bẹ̀ ó ń ṣẹlẹ̀ náà so ohun gbogbo ó wà lọ́wọ́ Ọlọ́run èèyàn tó bá ní bóyá òun tiẹ̀ ti bímọ kan rí gan tó bá mọ̀ pé ọkàn rẹ ò fẹ́ mọ̀ òun lè fẹ́ fi kalẹ̀ lẹ̀ ṣóyé wa ju pé kó wá parọ́ fún ẹ so tó bá mọ̀ pé o ti bímọ sọ pé o ti bímọ tó bá máa fẹ́ afẹ́ tí ò bá ní fẹ́ á máa lọ ó bẹ́tà ju kó wá parọ́ kó wá débẹ̀ tán kírọ̀ yẹn wá lọ já so a rí wípé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó lòdì sí òfin ìlànà Ọlọ́run nígbà tá a bá sì ń sọ̀rọ̀ nípa àwọn àǹfààní ìbálòpọ̀ a máa ń sọ fún àwọn tó ti márì a rí wípé àwọn míì wà tó ṣe wípé tá bá wà tẹ́ bá dá wà tẹ́ ń celebrate tẹ́ ń live life of a celibate ní mo ní wàhálà púpọ̀ nínú ara bíi pé gbà tẹ́ bá ti márì tẹ́ bá ti lè márì yẹn àwọn hormones yín ti use mọ́ opposite sex ìlàṣẹ ní ẹ̀yin tẹ́ ẹ ti márì ẹ máa ní ìbálòpọ̀ àìní ìbálòpọ̀ tó péye nínú ìgbéyàwó gan ń fa immorality níta ń fa gbogbo immoral behaviour tá a ní so each topic tá a sọ ló unique if you are not married continue to celebrate if you are married continue to do sex gap bá ti ń wà nínú ilé tí tẹ́ bá ti ní coitus tẹ́ ẹ̀ ní sex tí gap ń wà nínú ilé òun ló máa ń fa problem if you are not ready to do sex mọ́ wulẹ̀ marry mọ́ lọ lé ọkùnrin mọ́ lọ lé obìnrin ṣóyé wa so the difference is clear á dẹ̀ rí i pé doctor kan join wa yẹn náà àwọn náà ń try láti sọ àwọn àlàyé gẹ́gẹ́ bí àwọn ṣe feel pé bó ṣe yẹ kó rí ṣùgbọ́n kì í ṣe ń tá a rò bí èèyàn it's not what we think it's what is the mind of God towards it so ó ṣe pàtàkì fún wa èèyàn tó bá dẹ̀ mọ̀ wípé òun sì bóyá òun ti marry rí nígbà kan òun ò fẹ́ celebrate mọ́ kó lọ kún kó lọ marry kó lọ lọ́kọ kó lọ níyàwó so that a lè wà within the confinement but if you think you don't want to associate with any opposite sex continue to celebrate èèyàn kan wo interview mi nígbà tí mò ń sọ̀rọ̀ nípa effect of sex abstinence tá à ń sọ nǹkan tó lè cause wọ́n wá ní ṣèbẹ́mi náà mò ń sọ̀rọ̀ celibacy kí lé tí mo tún sọ̀rọ̀ health benefit of sex I say what type of human being is this every lifestyle has its own choice you have chosen this life continue in it you have chosen to celebrate continue to celebrate kò mí ìpẹ́yìn ó kù just like àpẹẹrẹ apple tí mò ń give lẹ́ẹ̀kan téèyàn bá jẹ apple ní potassium ó ní vitamin ó ní gbogbo nǹkan tí ó máa rè èèyàn dàn ṣé yẹn mí ìpẹ́ tí ò bá jẹ apple máa kú ni ẹni yẹn ò ní kú kọ̀ọ̀kan ní àwọn nutrients yẹn lára ni meanwhile ẹni tí ò jẹ apple náà lè máa jẹ àwọn èso míì tó máa ṣara rẹ̀ lóore a mọ̀ wípé sex ó ní benefit tiẹ̀ kò mí ìpẹ́ ni tí ò bá ṣe máa kú ṣàlàyé mi yé wa tá a bá ṣe fún ẹlòmíì wà gan tó ń celebrate tó fine tọkàn ẹ̀ balẹ̀ gidi àní wọ́n sọ fún wa pé celibacy gan ó ń fa more mental stability pé àwọn míì wà àwọn tó yẹ pé wọ́n ní mental issue depression dementia bipolar disorder etc wọ́n ní ó pọ̀ láàrin àwọn tí wọ́n ti gbéyàwó gan ju àwọn tí wọ́n celebrate lọ I'm telling you so ni mo ṣe ní kò sí lifestyle tó ní advantage tí ò ní disadvantage even if you marry it has a lot of disadvantage àìmọye àwọn tó ti kú níbi ọ̀tà pé wọ́n torí wọ́n mú tí partner wọn pa wọ́n àmọye ọkọ tó ti dáná tún tó ti dá mígbóná sí lára àmọye ìyàwó tó ti kú lórí pé òun ṣàfẹ́ remain pẹ̀lú ẹni tó ń fẹ́ tó dẹ̀ wà brutal so we have to pray every lifestyle ló ní advantage and disadvantage so sóyè wa Mr. Ayọ̀délé Adédòkun any you have a question you can go ahead and ask your question so that's what we are saying mi ì fẹ́ bother wa too much show wa yìí ti kò jù bá àgàn ṣe lérò lọ́bẹ̀ we thank God pé we really learn from it so and gẹ́gẹ́ bá a ṣe sọ the word of God is suffering and his word has prevailed we thank God there is no counsel that is superior to the word of God so that is what we are saying so ẹ jẹ́ kí n máa fẹ́ lè ṣe àlọ́ we can still continue because màá ṣì wá sọ̀rọ̀ nípa YouTube channel mi màá dẹ̀ tún ṣì ṣe program nípa kí làwọn nǹkan tá a ti learn tá a bá ti pọ̀ tá a bá ti tó bí 100,000 sí a máa wá sọ kí làwọn 1 or 2 things tá a ti learn then àwọn èèyàn ó tún join wa mo ní request kan sí àwọn èèyàn ó tún join wa àtúnjọ sọ̀rọ̀ àjọ share opinion ṣeun gan ni mo ti rí pick request yẹn so tọ́lọ́ bá jẹ́ kí network yẹn wọlé. Okay. Ẹ káàsán, good afternoon, Mr. Abiodun Ọlá. Good afternoon, ma. Ẹ káàsán, ma. Ẹ káàárọ̀ àárọ̀ làwa ṣì wà ní bíbí. Okay. Ìlú wo lẹ wà sà? Houston, Texas, ní America. Texas, good afternoon, sir. Ẹ ra ma. Mo máa ń gbọ́ ètò yín and bó jẹ́ pé mo jẹ́
mùsùlùmí lèmi jẹ́ àmọ́ gbogbo nǹkan tẹ́ máa ń sọ ni mo máa ń ló máa ń jẹ́ nǹkan tó máa ń gẹ́gẹ́ bí àwa àkínsọ́pọ̀ àwa ọmọ nàìjíríà tá à ń gbé nílùú yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ máa ń sọ yẹn nípa ọ̀rọ̀ látọ̀rí ọ̀rọ̀ ìbálòpọ̀ àtọ̀rọ̀ bíi fámìlì nǹkan báyẹn a máa ń rí ẹ̀kọ́ púpọ̀ kọ́ ibùn gan ni mo ṣe rí ní lánàá nígbà tí mo wà ní mọ́ọ̀kì ọ̀dọ̀ wa lánàá mo rí táwọn ọ̀rẹ́ mi kan wọn àmọ́ pé mo máa ń gbọ́ program ẹ̀ mo rí tí wọ́n ń share fídíò yín lórí WhatsApp wọn pé ṣé o gbọ́n nǹkan tẹ́ni yìí sọ which is very impressive ọlọ́run á máa tún máa jẹ́ kí ọlọ́run á tún jẹ́ kí ọpọlọ yín tún máa gbòòrò sí. àmín. yà ṣe rí sí nǹkan tẹ́ topic tẹ nǹkan tẹ́ ọ̀rọ̀ sọ́ọ̀sì nípa ọ̀rọ̀ mo kàn fẹ́ jẹ́ káwọn èèyàn understand kan ní nípa ọ̀rọ̀ tẹ́ sọ́ọ̀sì gẹ́gẹ́ bí ẹ̀sìn ti wa mo fẹ́ ṣe ẹ̀sìn mẹ́ta pé èmi bébì ṣe wà yìí mo ìgbà tẹ́mi fẹ́ yàwó ti tèmi mi ò ẹ̀ṣẹ̀ bí apàtẹ ọkàn yọ ṣe láyìn rárá o ẹ̀sìn gọ́ èmi fẹ́ nífẹ̀ẹ́ pé ẹ̀sìn mi ò fààyè gbà and I can tell you that pé ńgbà tá a dẹ̀ fẹ́ra wa ìgbà tó lọ ẹbí sọ pé ìfẹ́ ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ kọ́ fi síwájú nígbà tó yẹ pé àjọ ní àníyàn àjọ ní nǹkan lẹ́mìí bí a fẹ́ cheat ara wa pé àjọ pray ni and they will work out and lẹ́yìn ìgbà tá a jọ mọ́ra tán lẹ́yìn bí oṣù mẹ́ta a dẹ̀ ṣègbéyàwó mo lè sọ fún yín sí pé November tó lọ yìí ni ó pé 13 years tá a ti jọ wà papọ̀ and we are happy with it and ọmọdé ti jáde so nǹkan tí kò yá àwọn yẹn ni wípé kí ni ìrìn àjò tó tí ó kọ́ fẹ́ rìn pẹ̀lú obìnrin tó fẹ́ fẹ́ yẹn so tí mind ẹ tó o bá ti ní mindset tó dáa so which means pé ẹ máa cheat ara yín náà ní nǹkan tó wà níbẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni ẹni tẹ́ bá ti jọ fornicate tendency kó má faithful sí ẹ tó bá délé ẹ̀ náà wà. bẹ́ẹ̀ni nǹkan táwọn èèyàn understand nìyẹn so ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn ó rọ̀ dáadáa so àwọn mo kàn fẹ́ yé kẹ́ mọ̀ pé there are so many àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà níbi tán jẹ́ fans yẹn gan wọ́n kàn lè máa comment or whatever mo kàn dé láì jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ni silent followers ló pọ̀ jù silent followers ló pọ̀ jù. so by the grace of God your program is ó sì máa lọ far ẹ máa wò because this is very nǹkan àwọn èèyàn ní láti mọ the real and the kankan mú òótọ́ ọ̀rọ̀ and ìgbé ìbẹ̀tẹ̀ ṣe ń gbé kalẹ̀ àti òótọ́ ọ̀rọ̀ náà lẹ́dẹ̀ ń sọ so I really appreciate yín gan ọlọ́run àti máa gbàgbára yín dọ̀tún. Okay, nice day, man. You too, sir. Thank you so much. So, Olúwa ṣeun, a rí i pé gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń pa láyé òde òní kò sí nǹkan tó yí ọ̀rọ̀ Ọlọ́run padà. Ṣebí torí àwọn ọ̀rọ̀ yẹn náà ló fà á tí oníkálukú fi ní àwọn ò ní gbà mọ́, àwọn ò ní dúró mọ́. Irú àwọn ìyá yẹn nísìn tán ní tẹni tó bá fẹ́ fọ́mọ àwọn kọ́kọ́ lọ rèé lóyún náà torí tójú tàwọn náà ti rí ni. Meanwhile, the fact wípé obìnrin ò tètè lóyún kó bímọ fún ọkọ rẹ̀ yẹn ìyẹn ò túmọ̀ sí nǹkan kan. Àìmọye àwọn tó ṣe pé wọn ò mọkùnrin tó pé virgin ni wọ́n tó fi márì tó sì ní ìdádúró fún bí ìṣẹ́jú ọdún díẹ̀ tọ́lọ́run sì padà dá wọn lóhùn. So ìyẹn kò mean anything tí a bá ti fi òtítọ́ bára wa lò òtítọ́ ni kókó torí tá a bá ní ká continue báyìí gan ni irọ́ gan wọn pọ̀ sí ni kò sì ní sí any positive turn around bẹ̀tà bá ń sòótọ́ fúnra wa pé báyìí ni o báyìí ní ìrìn àjò tòun ṣe rí o báyìí ní ìrìn àjò tèmi ṣe rí báyìí ní ìrìn àjò tiẹ̀ ṣe rí o bí ọmọkùnrin rí o tí wọn náà bá ní ọmọbìnrin àbó tí mobìnrin àbó tí bímọ gbogbo ẹ̀ lẹ́ máa sọ tẹ́ ẹ bá dẹ̀ tún tẹ́ ẹ bá gbára yín gbọ́ ẹ lọ ṣe test clinical test genotype test blood group test resource factor fertility test potency test pọ̀ gan uncountable dáàsọ iná sọ pé dókítà yẹn a máa ní láti máa lọ wo orúkọ wọn we need him kán tiẹ̀ tún sọ àwọn other test fún wa torí resource factor yẹn tí ò bá wà compatible ó máa ń fa spontaneous miscarriage ni tí bàbá ò bá compatible sí ti ìyá tí resource factor tí bàbá lọ́mọ máa gbé tó tìyá yẹn máa rí as invader ni ó máa mú kí oyún yẹn wálẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn ó ṣe pàtàkì when you do that test you be able to ascertain wọ́n lọ ń ṣe virginity test náà dókítà yẹn sọ ní ọ̀lọ́ èèyàn kan ti sọ lórí ètò yìí so gbogbo àwọn nǹkan yẹn ló yẹ kéèyàn ṣe and that will take care of it then ẹ má máa prolong too much courtship ẹlòmíín courtship ọdún méje mẹ́jọ kì í ṣe pé wà ń léèwé pé ẹ ṣì ń kàwé lọ́wọ́ ẹ ti wà of marriageable age ẹ ní láti prolong courtship tí courtship bá ti gùn jù tó bá yá wọn máa ṣe nǹkan tí wọn ò fẹ́ ṣe so bí gbogbo ẹ̀ ṣe jẹ́ nìyẹn God will help us and if you are married already be doing sex when you do sex continuously
there won't be any problem. It's able to correct the morality in the society. So that's what we are saying. Mi fẹ́ kí show wa yìí gùn jù. Mo ń wò bóyá mo ní àwọn kọ́mẹ́ǹtì. Mo tún ti ní request mi. A mọ̀ sórí rẹ báyìí o. A máa padà ní part 2 program yìí. Ẹ já subscribe sí YouTube channel o. Let's subscribe to my YouTube channel. Good afternoon, sir. No, good afternoon. I mean, good morning, ma. Yes, sir. Yes, ma. Èmi ni mo Ibo lẹ ti ń pè wá, sir? Ibi tí brother ẹ ti pè ń sí náà ni èmi náà ti ń pè. Using Texas lèmi náà ti ń pè. Texas, okay, sir. So ọ̀rọ̀ nípa nǹkan tẹ́ ń sọ yìí really make sense. A lot of people àwọn mi ò mọ̀ nípa kìíní, they don't know about it. They just dabble into sex. Sex that ẹ ń sọ yìí àwọn pásítọ̀ máa ń sọ ní pé tó bá fẹ́ fẹ́yàwó kì í ṣe pé kò kàn ọ́ ní pé o fẹ́ báyà ẹ̀sùn o ní ìdásí bá sùn because wọ́n máa ń sọ pé marriage is honourable and bed on par. Nǹkan tí mo comment lẹ́ẹ̀kan. But tí wọ́n bá lọ ṣe kíní tó bá lọ bá obìnrin ẹ̀sùn ẹ̀ṣẹ̀ ni lẹ́yìn méjèèjì ẹ ti ṣẹ̀ but mo mọ̀ pé méjèèjì ẹ̀ṣẹ̀ but ẹ fẹ́ sọ fún pásítọ̀ nípa ẹ ti bára yín sùn but pásítọ̀ kò ní fẹ́ sọ fún ó mọ̀ ẹ̀mí wọn máa sọ fún ní pé àwọn méjèèjì ti ṣẹ̀ o but àwọn máa sọ pé wọn ò ṣẹ̀ ní pé wọ́n máa bèèrè lọ́wọ́ sister Gloria ní pé ṣé bra Solomon bá yín sùn á ní rárá kò bá mi sùn whereas ó mọ̀ nípa wọ́n bá sister Gloria sùn òun á mọ̀ but kí ni ò dáa pé kó máa bá obìnrin sùn kò dáa rárá tọ̀ tó bá dìgbà tí ó bá lóyún oyún yẹn wá kiri pásọ̀ wá rí oyún yẹn lára ẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ̀ bá sísá gbogbo yẹn sùn níbo ló ti wá tó ṣe lóró mú ṣóyún ẹ̀ nínú ìka pè ní àbí ìka àti níbo ló ti róyún tàbí tó bá tètè bímọ tí 9 months ò pé sígbà tí wọ́n máa rí tó fi bímọ. bẹ́ẹ̀ irú àwọn sísá báyìí mo tẹ̀ ní sísá kan báyìí kí n tó travel ó wà ń lu wa sísá yìí kí ló ń fẹ́ ṣe tẹ́lẹ̀ reverend sister àgbà tó lọ fẹ́ pé ó rí pé àwọn ọ̀rẹ́ wọn márì kíní yẹn ló wá prompt sister yìí láti lọ márì ó lóun lọ fún reverend sister mọ́ ara ò gbá mọ́ ẹ tí mo sọ yìí ó ti bí wọn méjì ẹ tó lò fẹ́ ṣe sister ibo kò pọ̀ sí so bó ṣe rí nìyẹn àwọn míì bó tiẹ̀ ṣí kíní èdè tẹ sọ ní àná kọ́ mo ṣe ẹ̀ pẹ̀lú lédè kan ẹ̀yìn wà Nàìjíríà sí mo ní kò wù nípa kíní ìbálòpọ̀ tó máa ń fi kíní ó máa ń ṣe nǹkan lára obìnrin mo sẹ́ndẹ̀ sí because àwọn míì wọn mọ̀ nípa kíní